Sunday Igboho fi Ìdọ Bálẹ tọrọ àforíjì lọ́wọ́ onírìṣà ó rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Yorùbá bọ̀ wọ́n ní tí ọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà sì máa ṣe bí àgbà. Ó mà ló mà dífá o fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tó mà kéde wípé òun mà ti dáríjì ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho. Ọọ̀ni mà sọ̀rọ̀ yìí lẹ́yìn tí Ìgbòho mà tọrọ àforíjì lórí àwọn ọ̀rọ̀ kòbákùgbé tó sọ sẹ́yìn sí Ọ̀nìrìṣà nígbà kan o. Kábíyèsí mà sọ nínú àtẹ̀jáde kan tí ọ̀gbẹ́ni Moses Ọláfáre tó mà jẹ́ adarí ètò ìròyìn rẹ̀ tó mà fi síta lórúkọ Ọọ̀ni wípé òun mà foríjì Ìgbòho nítorí òun fẹ́ kí ìṣọ̀kan àti àlàáfíà kó wà nílẹ̀ Yorùbá. Lórí Ìdọ Bálẹ Ooni Ìgbòho máa wà ní ààfin Ọ̀nìrìṣà ní ọjọ́ sátidé tí ń ṣe ọjọ́ 23 oṣù kẹjọ láti tọrọ àforíjì lọ́wọ́ orí adé náà. Ìgbòho ní ìyàlẹ́nu lámà ló jẹ́ fún òun nígbà tí òun gbọ́ wípé Ọọ̀ni máa kó ipa ribiribi láti rí wípé òun máa gba òmìnira ní ọgbà ẹ̀wọ̀n ìyẹn ní orílẹ̀-èdè Benin Republic. Mo dúpẹ́ o bẹ́ẹ̀ mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Ọlọ́run o fún àǹfààní tí mo ní yìí. Mi ò tiẹ̀ mọ̀ pé kábíyèsí yóò gbà mí tọwọ́ tẹsẹ̀ báyìí. Mo ti ṣe Ọọ̀ni o ìdí nìyí tí mo fi wá síbí láti wá tọrọ àforíjì gbogbo ẹ̀yin tí mo bá ti ṣẹ̀ pátápátá o ẹ foríjì mi. Èèyàn lè bú ọba lẹ́yìn àmọ́ kò sí ẹni tó lè bú ọba láyé lójú rẹ̀. Kábíyèsí ẹ dáríjì mi. Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Ìgbòho kò ṣàìlú àǹfààní àbẹ̀wò rẹ̀ sí ààfin Ọọ̀ni láti bẹ kábíyèsí láti bá a bẹ ìjọba kí wọ́n lè yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn ọ̀daràn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò ń wá o. Bákan náà ó mà ló mà tún rọ Ọọ̀ni wípé kí orí adé náà kó mà ran òun lọ́wọ́ láti rí wípé àpò àsùnwọ̀n owó rẹ̀ ní báǹkì ó mà di ṣíṣí padà. Ìgbòho ní nǹkan tó wù mí láti ṣe ni wípé kí n dáàbòbò gbogbo ilẹ̀ Yorùbá níṣe ni wọ́n ń pa àwọn èèyàn wa. Mo fẹ́ lo agbára tí Elédùà fún mi láti kojú ìjà sáwọn tó ń pa wá o àmọ́ mo nílò àtìlẹ́yìn yìí kí n tó lè ṣe bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ Ọọ̀ni ṣe àpèjúwe Ìgbòho gẹ́gẹ́ bí olórí pípé èèyàn àti akọni ọmọ ilẹ̀ Yorùbá kì í ṣe fún ara rẹ̀. Ó ní Ìgbòho ṣe ń jà o gbogbo ilẹ̀ Yorùbá ó mà ló máa ń jà fún. Ohun kan tí mo ń sọ ni wípé ìwà pẹ̀lẹ́ àti sùúrù ó mà dára ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ èèyàn ló tàbùkù mi nígbà tí ọ̀rọ̀ náà le ṣùgbọ́n níṣe ni mò ń rẹ́rìn nítorí tèmi yé mi o. Ọọ̀ni ṣàlàyé Ọọ̀ni wá fi kọ́rọ̀ rẹ̀ pé òun lọ bá ààrẹ àná tó ti di olóògbé Muhammadu Buhari òun bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ọọ̀ni mà sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ó sì wà láàyè ọmọ mi ni ó mà jẹ́ mi ò lè bínú sí ọ. Ògo ilẹ̀ Yorùbá ohun tún ló jẹ́ o bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn sọ pé n kò gbọ́dọ̀ gbà ọ́ ní àlejò ní ààfin nílé Ifẹ̀ ṣùgbọ́n mo ní rárá o wípé gbogbo ilẹ̀ Yorùbá n ló ń jà fún. Gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ló máa níyànjú ẹ ṣáà jẹ́ ká wà ní ìṣọ̀kan gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí Ìgbòho yóò tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni látàrí àwọn ọ̀rọ̀ kòbákùgbé tó ti sọ sẹ́yìn nípa kábíyèsí Ọ̀nìrìṣà àmọ́ ìgbà àkọ́kọ́ rèé tí yóò tọrọ àforíjì tí àwọn méjèèjì yóò fojú kan ojú o. Lóṣù kejì ọdún 2021 Ìgbòho tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni lẹ́yìn tó sọ wípé ẹrú Fúlàní ni orí adé náà. Ìgbòho mà tọrọ àforíjì náà lẹ́yìn bíi ọjọ́ kan tó ní Ọọ̀ni kò sọ òkodoro ọ̀rọ̀ nípa ìyà tó ń jẹ ìran Yorùbá fún Buhari o nígbà tó ṣèpàdé pẹ̀lú rẹ̀ nílùú Àbújá. Ṣùgbọ́n báyìí Ìgbòho gbà pé àṣìṣe àti àṣìsọ ó ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti fi tàbùkù Ọọ̀ni sẹ́yìn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ tàná adẹ̀kú sinmi òpin ọ̀sẹ̀ òní lọ́jọ́ àìkú èmi àti ń rèé à ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè.